Olórí aṣòfin Nàìjíríà há sọ́gbà ẹ̀wọ̀n ní London. Pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí, igbákejì olórí ilé-ìgbìmọ̀ aṣòfin Nàìjíríà nígbà kan, sẹ́nẹ́tọ̀ Ike Ekweremadu yóò pẹ́ lọ́gbà ẹ̀wọ̀n àwọn òyìnbó ní London o, nítorí kò jọ pé wọ́n ṣetán láti fi í sílẹ̀ kíákíá. Ọjọ́ 21 oṣù kẹfà ọdún yìí ni wọ́n ti mú ọkùnrin náà àti ìyàwó rẹ̀ bí wọ́n ti ń gúnlẹ̀ sí pápákọ̀ òfurufú Heathrow ní ìlú náà. Nígbà tí wọ́n sì fi ìyàwó rẹ̀ sílẹ̀ lẹ́yìn ọjọ́ mélòó kan, wọn kò fòun sílẹ̀. Ọ̀sẹ̀ yìí ni gbogbo èèyàn ti rò pé yóò jáde níbẹ̀, ṣùgbọ́n lọ́jọ́ ajé ọjọ́ 7 oṣù yìí níṣe ni wọ́n ní kó sì wà lẹ́wọ̀n níbẹ̀ títí di ìparí oṣù kìíní ọdún 2023 tó ń bọ̀. Ẹ̀sùn tí wọ́n fi kan Ekweremadu ni pé ó mú ọmọkùnrin kan wọ London láti lo kíndìnrín ẹ̀ lọ́nà tí kò bófin mu. Ara Sonia, ọmọ Ekweremadu, ni kò yá, kíndìnrín ẹ̀ ni wọ́n ló bàjẹ́, wọ́n sì ní kó tó lè gbádùn àfi kí wọ́n rẹ́ni tí yóò fi kíndìnrín rẹ̀ tọrẹ fún un. Èyí ni ọ̀gá àwọn aṣòfin náà gbìyànjú láti ṣe, tóun pẹ̀lú ìyàwó rẹ̀ sì mú ọmọkùnrin akúṣẹ̀ kan lọ sí London pé kí wọ́n lo kíndìnrín ẹ̀ fọmọ wọn, tí wọ́n sì wá dókítà Obinta tí yóò ṣètò náà lọ́hùn pàápàá. Ṣùgbọ́n ìjọba àwọn òyìnbó ní ọ̀nà tí wọ́n ń tọ̀ kò bófin mu, wọ́n sì ṣọ́ Ekweremadu àti ìyàwó rẹ̀ títí tí wọ́n fi rí wọn mú. Lẹ́yìn náà ni wọ́n mú dókítà Obinta tó fẹ́ yọ kíndìnrín oníkíndìnrín yìí, wọ́n sì láhùn náà mọ́ ìtìmọ́lé. Ní báyìí wọ́n ti mú ọmọ rẹ̀ náà, Sonia, ìyẹn sì ti fojú balẹ̀ ẹjọ́ lọ́jọ́ ajé yìí. Wọ́n fẹ̀sùn kan òun náà pé ó ṣètò láti gbé èèyàn wọ UK lọ́nà tí kò bófin mu. Ilé ẹjọ́ sì gba béèlì rẹ̀ pé kó máa lọ ná kí ìgbẹ́jọ́ tó bẹ̀rẹ̀. Ṣùgbọ́n látinú oṣù kẹfà yìí, àtìmọ́lé ni Ekweremadu wà, wọn kò fi í sílẹ̀. Kì í ṣe pé ẹ̀sùn tí wọ́n fi kàn án kò ṣeé gba béèlì rẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ nítorí àwọn èèyàn ńlá ọmọ Nàìjíríà tí wọ́n ti mú bẹ́ẹ̀ ní London tí wọ́n gba béèlì wọn, ṣùgbọ́n tó jẹ́ níṣe ni wọ́n sá lọ ni wọn kò ṣe fọkùnrin náà sílẹ̀. Ohun tí wọ́n kọ́kọ́ sọ tẹ́lẹ̀ ni pé yóò bẹ̀rẹ̀ ẹjọ́ náà lóṣù tó lọ lọ́hùn-ún, wọn yóò sì parí ẹ̀ kíá. Àwọn ọlọ́pàá ló ní wọn kò tíì parí àwọn ìwádìí àwọn, nítorí ẹ̀ ni wọ́n ṣe sún ẹjọ́ sí ìparí oṣù kìíní ọdún tó ń bọ̀, tí wọn yóò sì ṣe títí wọnú oṣù kejì. A gbọ́ pé àwọn alágbára ní Nàìjíríà, pàápàá àwọn aṣáájú nílé ìgbìmọ̀ aṣòfin, ti lo gbogbo agbára wọn láti rí i pé wọ́n gba Ekweremadu jáde lọ́gbà ẹ̀wọ̀n ní London, ṣùgbọ́n kinní náà kò ṣeé ṣe fún wọn. Tàbí ṣùgbọ́n kò sí pé olórí aṣòfin tẹ́lẹ̀ yìí ti há sọ́gbà ẹ̀wọ̀n ní London. Ọjọ́ tí wọn yóò fi sílẹ̀ lókù tẹ́nìkan ò tí ì lè sọ. Faith Adébọ́lá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.